Adélabú kọ̀wé ẹ̀sùn jìbìtì 150 million naira sí DSS wípé Primate Ayọ̀délé mà fẹ́ gbà òun. Mínísítà ètò agbára àti iná mànàmáná lórílẹ̀‐èdè wa Nàìjíríà Báyọ̀ Adélabú mà ti kọ̀wé ìfisùn sí àjọ DSS èyí tó fi ní gbajúgbajà pásọ̀ Primate Elijah Ayọ̀délé ó má gbìyànjú láti gba owó tó tó 150 million naira lọ́wọ́ òun. Nínú ìwé tí Adélabú mà kọ sí DSS ó mà ló mà ti ṣàlàyé pé Primate Ayọ̀délé olùdásílẹ̀ ìjọ INRI Evangelical Spiritual Church Òkè Àfà ní ìpínlẹ̀ Èkó ó má béèrè owó náà lọ́wọ́ òun wípé kò ń lè di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwé náà má tẹ̀síwájú pé ọ̀pọ̀ nǹkan èlò iṣẹ́ mi tí owó rẹ̀ kò mọ̀mọ́ níwọ̀n ó ní àlùfáà Ayọ̀délé má béèrè lọ́wọ́ mínísítà náà. Adélabú wá ṣàlàyé pé Primate Ayọ̀délé má béèrè owó náà láti fi bá òun ṣẹ́gun ìṣòro àti di gómìnà Ọ̀yọ́ nípa lílo ìlànà ẹ̀mí. Ẹ ó rántí pé Báyọ̀ Adélabú ti di ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rí ṣùgbọ́n ipò náà rèé kò mọ̀ já mọ́ ọ lọ́wọ́ o. Ó sì tún ti kéde báyìí pé òun yóò díje padà tó bá di ọdún 2027. Nínú ìwé ìfisùn tí mínísítà ètò agbára náà tó mà kọ sí DSS ó mà ló mà ti ní wọ́n ní láti wádìí Primate Ayọ̀délé gidi o. Ó ní wọ́n sì tún ní láti pàṣẹ fún un pé kó yí ìran èké tó máa rí padà kó sì tún tọrọ àforíjì pẹ̀lú. Nínú lẹ́tà náà tí olùdámọ̀ràn pàtàkì fún Adélabú Bọ́lá Túnjí tó mà kọ ní ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 sí ọ̀gá àgbà DSS ó mà ló mà ti ní àlùfáà Ayọ̀délé ó máa ń sọ àwọn àrán èké fún Adélabú o kó lè bá gba owó ńláńlá lọ́wọ́ rẹ̀ nítorí ipò gómìnà tí Adélabú fẹ́ lọ fún. Mo kọ̀wé yìí láti pe àkíyèsí àjọ DSS sí ìwà ìdọ́gbọ́n gbowó lọ́wọ́ ẹni, ẹ̀tàn àti àwọn ìwà àlùmọ̀kọ́rọ́ yìí tí ẹnìkan tó ń pe ara rẹ̀ ní pásítọ̀ àwọn èèyàn mọ̀ sí Primate Elijah Ayọ̀délé ti ìjọ INRI Evangelical Spiritual Church tó máa ń hù. Ìwà rẹ̀ ó ti kó ìdààmú bá Adébáyọ̀ Adélabú mínísítà ètò agbára tí ìwà náà ó sì tún lè da omi àlàáfíà ìlú rú tó sì tún lè ba ìlànà òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́. Nínú lẹ́tà náà ó mà ní Adélabú mà ti ní iṣẹ́ ìlú tó ń fẹ́ ṣe kò mà nílò ẹ̀tàn láti ọ̀dọ̀ pásítọ̀. Ó wá fi kọ́rin rẹ̀ pé ìfẹ́ ìlú ó mà ló mà mú òun láti fẹ́ díje o. Gẹ́gẹ́ bí ẹ̀ka ìròyìn ayélujára kan The Cable gẹ́gẹ́ bó ṣe sọ yàtọ̀ sí owó tí Adélabú ní Primate Ayọ̀délé ní kó má san àwọn nǹkan mìíràn tó ti ní kó pèsè ní àsíá ẹgbẹ́ òṣèlú APC 24 àwọn fèrè òyìnbó tí a mọ̀ sí trumpet 1000 kan. Owó àwọn fèrè ìgbàlódé náà kò sì dín ní 30 million naira fún àlòkù rẹ̀ ní Nàìjíríà tí tuntun láti orílẹ̀-èdè China tó sì jẹ́ 130 million naira. Wọ́n ní ọjọ́ kìíní oṣù kẹrin ìní àlùfáà Ayọ̀délé mà sọ pé kí Adélabú kó mà kó àwọn nǹkan yìí wá o kó tó padà sún sí ọjọ́ kẹrin. Nígbà tó ń ṣàlàyé ara rẹ̀ lórí ẹ̀sùn yìí Primate Elijah Ayọ̀délé gẹ́gẹ́ bí ẹ̀ka ìròyìn The Cable gẹ́gẹ́ bó ṣe sọ ó ní mi ò bá lórúkọ jẹ́ a kò sì ní ìdúnadúrà kankan. Lẹ́ẹ̀kan sí owó kankan kò dà wá pọ̀. Mo sọ àwọn nǹkan kan fún un kò sì gbà. Mi ò gbìyànjú láti gba owó lọ́wọ́ rẹ̀. Iye tó bá wù mí ó ní màá ta ọjà mi. Primate Ayọ̀délé òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Adúàgbòlùwàtóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run bá rèé yóò fi èrè ṣiṣẹ́ mi àti yín o.